a lọ sí bank kan ní Ìbàdàn. Bank tá a lọ yẹn was so bad that a ti gba owó ní kanta àti àwọn kan wà nù wa iṣẹ́ tí wọ́n ní pé kán gbé bag dání tá bá ti wọ operation room tá bá ti wọ banking hall ká kọ́kọ́ gba owó torí ó lè ṣòro ṣe láti rob láti rí owó gbé láti inú strong room target gbogbo robbery operation lásìkò tiwa yẹn nìyẹn to enter the strong room but before you go into the strong room you first kọ́kọ́ gba gbogbo tó bá wà gbogbo ẹni tó wá sí èlò náà dẹ̀ ni wọ́n ń kó dání ẹlòmíì gangan nǹkan tó fi ń ṣe nǹkan oṣù àti ibi tọ́mọ ẹ tọ̀ sí ló máa kó sínú báàgì pọ̀ mọ́ oríṣiríṣi rádaràda àdẹ̀lẹ̀ máa sọ pé ó yá ìwọ èlò ló wà láwọ̀ ẹ̀ mú wa rárá tá bá kọ́kọ́ wọnú bank àkọ́kọ́ gbogbo ẹni tó wà lórí ìdúró ẹlòmíì tó bá tẹ̀ ti rí ìbọn lásán ẹ̀mí ẹ̀ ti sá lọ bó ṣe lóun dọ́kùnrin tó yẹn ẹ̀ẹ́kàn ṣàdédé rí pé gbogbo ṣòkòtò ẹ̀ ti tutù ni ó ti tọ̀ obìnrin míì náà kẹ̀dẹ̀ tí wọ́n bá ti ní ìyẹn ti kúnlẹ̀ á ti sùn ọkùnrin á sùn lé lórí so ẹ̀ṣẹ̀ láti máa wá bí tápò wọn wà kẹ́ máa já ẹ máa fàyà tàpòtàpò ní báàgì tẹ bá gbé ẹ máa so ẹni tó gbé báàgì dání ló máa rúdà sí àwọn operation kan nìyẹn tẹ bá gba gbogbo yẹn tán eléyà wa ti ṣe bẹ́ẹ̀ àti gba gbogbo owó tó wà ń bẹ yẹn tán wọ́n dẹ̀ ti sọ fún wa pé bank manager yẹn wà lókè a bá gun òkè lọ bá ẹni méjì ló gbé ìbọn tẹ̀lé mi bá a dẹ̀ ṣe dénú ọ́fíìsì ẹ̀ tó wò mí lókè báyìí mo ní where is the key torí cashier ti sọ fún wa ń sàlẹ̀ pé ọwọ́ manager ní kọ́kọ́rọ́ strong room wa àdẹ̀mú náà dání abánikó dìde pé wọ́n dẹ̀ ti fún wa ní àwọn àfọ̀ṣẹ àwọn oògùn burúkú àwọn ọ̀rọ̀ tó jẹ́ kó tó bá ti jáde lẹ́nu tẹ́tí bá gbọ́ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ní bọ́ọ̀ làgùtàn wò mánéjà máa wò bọ́ dídé ló bá ní lórúkọ Jésù kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹni tó gbé ìbọn dání lẹ́gbẹ̀ẹ́ mi nìyẹn bá dorí ìbọn kodò ló bá ń wò òun ló ń wò bọ́ lẹ́nì kejì náà ń wò pé lórúkọ Jésù kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ máa wá ní òun kọ́ lòun arrest wa o pé ṣáàmọ̀nà tá a gbá wọlé bóyá eré lẹ́sẹ̀ wa mo fi Ọlọ́run ṣẹ̀rí mi tí àti ìbárú ẹ̀ pàdé lọ operation kankan rí tí wèrè tó gbébọn àkọ́kọ́ kọ́kọ́ bẹ́ síta tí kejì tẹ̀lé ṣé mi nìkan ni kí wá tún dúró torí àwọn tó gbé dání tó fi sọ pé lórúkọ Jésù kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ìgbà tá a máa dé hall àwọn olórí burúkú tó yẹ tán ti gba gbogbo owó jọ sínú àpò àwọn tí wọ́n dẹ̀ ti ṣépè fún àwọn télọ̀ ló máa ń ránṣọ àpò burúkú táwọn olè ń lò yẹn wọ́n mọ̀ ọ̀ràn gan bọ́n gbé èèyàn méjì jù sínú àpò yẹn àárùdé ta àwọn méjèèjì tán ti gba gbogbo báàgì jọsà nígbà tá a máa dé ta bá wọn oníkálukú tún bẹ́ẹ̀ tẹ̀lé wa ni nígbà tán rí péré láwa náà sábọ̀ kò sẹ́ni tó gbé báàgì mọ́tò tó yẹ ká máa gbé lọ a fi mọ́tò sílẹ̀ sójà tó fi mọ́tò gbé wá nígbà tí yẹn rí pé oníkálukú ń fi erége ṣé bó dẹ̀ yẹ kí wèrè gbé mọ́tò wá pàdé wá níwájú bóun náà tó ṣe paná mọ́tò tó bẹ́ dànù nìyẹn. I can never forget that robbery because it's the worst in my life. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ní àǹfààní láti sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí. Mi owó ẹgbẹ́ adigunjalè igbó ni mo kọ́kọ́ bá wọn mú torí mo jẹ́ ọmọ tó kéré ìgbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí mu gbó ohun tó fà á ni wípé mo pàdé àwọn àgbàlagbà tó ń rán mi ní sìgá Benson and Hedges wọ́n fún mi ní pọ̀nkan £1 láti lọ ra sìgá kan wá páálí wọ́n ń tà ní ṣílè 2.5 2 shillings 6 pence mo dẹ̀ bá wọn ra mo gba change ṣílè 17.5 wá 17 and 6 pence wọ́n dẹ̀ dá padà fún mi pé kí n máa mú lọ àwọn fún mi ṣùgbọ́n
ogun tó kọ́kọ́ jà mí láyé ni wípé mo fi owó yẹn pamọ́, mi ò sọ fún màmá mi, mi ò jẹ́wọ́ fún màmá pé mo lọ ibì kan tí wọ́n rán mi níṣẹ́ tán wá fún mi ní owó. Àìfi owó yẹn hàn ó fa ègún burúkú wọnú ayé mi torí kò yẹ kí n fi pamọ́ fún màmá mi. Ìgbà tó dijọ́ kejì ni mo wá padà lọ síbẹ̀ pé kí n lọ dúpẹ́ lọ́wọ́ wọn bí tán ti ní kí n jókòó nìyẹn. Ibẹ̀ náà ti fún mi ní gbòmù. Nǹkan burúkú ijọ́ yẹn gan ni àrá sàn, ijọ́ yẹn gan ni mìmímì torí bí mo ṣe fà báyìí kíní yẹn bí inú omi ara ló wọ̀ ní bí inú ẹ̀jẹ̀ ni bí àǹjọ̀nú ni èmi gangan ò mọ̀ ṣùgbọ́n mo kàn ṣáà rí pé àga tí mo jókòó lé ó ń lọ òkè, ibẹ̀ yẹn tí mo dúró sí ó ń adjust ara ẹ̀, gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ò yé mi mọ́. Ilẹ̀ẹ́lẹ̀ tí mo gbẹ́sẹ̀ lé ó dàbí ẹni pé kòtò ni, mi ì mọ ibi tí mo lè gbẹ́, ó wá ń dàbí ẹni pé kí n kégbe sókè, ó dàbí ẹni wípé kí n kó láàrin wọn ṣùgbọ́n kò sẹ́ni tó dìde. So mo wá ń ṣọ́ bí mo ṣe rẹ́nìkan tó dìde báyìí tí mo rí pé mi náà dìde tẹ̀lé tí mo tẹ̀lé, kò sẹ́ni tó sọ̀rọ̀ sí mi, àwọn ti rí mi bẹ̀tẹ̀ mi ò rí èèyàn kankan mọ́. Bí mo ṣe lọ lé nìyẹn. Ilé tí mo dé mo pàdé màmá mi. Rírí tí màmá rí mi lọ́ọ̀kan báyìí wàhálà bẹ́ torí mi ì mọ̀ bóyá ó mọ̀ ni bóyá rìn mi ni. Mi mú nǹkan kan wọn fún mi lómi débi tó máa ní bóyá mo mu nǹkan kan ló pa mí, tí mo mu yẹn ò ju kò dẹ̀ ju bí ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni mo fà lọ ya ṣùgbọ́n mo fà nífà dèdèrìn ni torí gbogbo ẹ̀ lèmi fà lẹ́ẹ̀kan náà. Ni màmá wa súnmọ́ mi bọ̀ bí mo ṣe pariwo nìyẹn. That was my first time in my life to shout on my mother. Mo ké màmá wa wò mí pé kí ló ṣẹlẹ̀, bọ́n ṣe ra mi mú nìyẹn pé kí n jókòó, ẹ̀gbọ́n mi màmá mi gbogbo wọn ṣá mú mi wọlé inú ilé ibi tán mú mi wọ̀, wọ́n ṣá kó wá ibi tán máa tì mí mọ́, àṣẹ inú pantry inú ibi tán máa ń kó oúnjẹ sí náà tì mí sí. Mo wá rí abọ́ ńlẹ̀, wọ́n gbé gàrí sílẹ̀, gàrí tán gbé ti abọ́ lèmi rò pé abọ́ ni, mi mọ̀ pé bàṣíà ni. Bí mo ṣe ń bu gàrí sínú ẹ̀ tí mo ń bomi sí nìyẹn. Gàrí burúkú Ìjẹ̀bú tó kan pẹ̀lú igbó tó ti yí mi lórí ni mo wá papọ̀. Igbó àti gàrí Ìjẹ̀bú kẹ́dẹ̀rẹ́ tí wọ́n bá mú pọ̀ ó máa ń ṣàkèyàn gan lọ́tọ̀. Bí igbó yẹn ṣe wọ̀ mí lára nìyẹn. Ọjọ́ yẹn ni wàhálà mi dé. Ṣùgbọ́n ìgbà tí mo ti mú gàrí tí gàrí Ìjẹ̀bú ti ran igbó lọ́wọ́, orí mi ti padà wálẹ̀. Orí mi tó padà wálẹ̀ yẹn níjọ́ kejì mo wá ní kí n lọ bá wọn kí n dúpẹ́ kí n dẹ̀ bèrè pé ń tẹ́ fún mi mú ó mà tún yàtọ̀. Bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Màmá fura, màmá dáadáa ni màmá mi, ó fura gan bẹ̀t kò mọ ohun tó lè sọ, kò tiẹ̀ tẹ́ni tó lè, kò sí ẹni tí ó wà nínú àwọn màmá wa tàbí bí wa láyé ìgbà yẹn tó lè ronú igbó sí ọmọ ẹ̀. Nítorí ọmọ akọ́kọ́ máa rò torí tí mo mọ̀ kí wọ́n ṣètò ẹ̀ fún mi ni pé wọ́n ṣe máa mú mi lọ sí church, so definitely wọ́n máa rò pọ́wọ́ ayé ni, kó máa pọ́ ọmọ ti lọ bú àgbàlagbà kan, kó máa pé wọ́n ti lọ ṣe nǹkan kan bóyá ṣẹ́ mọ̀ wọn ò ní ronú pẹ́ẹ́lí ọwọ́ ayé wà lára ọmọ yìí o. Ẹ̀rẹ̀ mú àwọn èèyàn wà, mo lọ dúpẹ́. Ìjọ iná tí wàá sọ fún mi pé wọ́n bá gbé wọn ni tí n bá ti mú níjọ́ mi tó bá dàbí pé orí mi fẹ́ máa dá sọ̀rọ̀ pé kì í ṣàǹjọ̀nú o, pé màá tún fi kan lé ni, pé tí wọ́n bá ti fa kejì pé kìnìyàn balance á settle. Wọ́n ní tó bá tún dàbí pé ó ń settle, mo rí pé ara mi ń gbé, wọ́n ní màá tún fi kẹta lé. So bọ́n yẹn sọ yẹn ni wọ́n dẹ̀ ń kọ́ mi kí n máa fà á, mo dẹ̀ ń fà á, ó dẹ̀ ń balance lóòótọ́, ó ń settle, ó ń restructure ó restructure ara mi. So mo rò pé yes mo ti kọjá ẹ̀,
ọjọ́ kẹta mo tún wá bí mo ṣe ń wá everyday nìyẹn. So owó tán fún mi tẹ́lẹ̀ inú ẹ̀ náà ni mo tún wá tún fi wá ń rà, èmi náà tún wá dẹni tó ń rà. ní school mi need láti kọ note, Ọlọ́run ràn mí lọ́wọ́ mi kí kọ note. Tí n bá ti lè wà láàrin class tí teacher bá ti kọ́ mi ní nǹkan, I will never forget it. So tí n bá ti fẹ́ kọ nǹkan kan later mo lè kọ on my own. So mo rí pé mo tún ń ṣe dáadáa nínú exam gbogbo ẹ̀ mo wà okay bí mo ṣe mú kinní yẹn mi lè ṣe kí n má fi sínú ṣòkòtò mi lọ sí school mi ò rò bẹ́ẹ̀. Ó ṣòro gbogbo wa kì í ṣe wọ́n á ná tọmọ yẹn bàjẹ́ school yẹn. Ayé ìgbà yẹn ò sí ọmọ school wo ló ń bí dá ṣebí toilet inú igbó wà. Hope Grammar School Odinjo ní secondary school tí mo wà. Odinjo téèyàn bá kọjá Elékòó nìbàdàn. Àwọn area yẹn gan láyé ìgbà yẹn láyé Wesley College. So Ọlọ́run Elédùmarè kó má jẹ́ kójú tiwa o. So kò yé mi ojú pé kọ́lọ́ ṣàṣàánú gbogbo ẹ̀yin abiyamọ, kọ́lọ́ má jẹ́ kọ́mọ yín ṣìṣe, kọ́lọ́ má àrìnà kò àṣìrìn ìdààmú ayé kò ní bá ìdílé kankan tó ń gbóhùn mi. Bẹ́ẹ̀ yìí bó ṣe dípò di pé mo wá bẹ̀rẹ̀ sí wá léraléra tí mo fi wá bá wọn lọ́jọ́ kan tí wọ́n lọ fún operation tí wọ́n dé tí wọ́n wá ń fọ ẹ̀jẹ̀ kúrò lára ìbọn àti jackknife. Later ni àwọn boys tó ń tẹ̀lé àwọn thug ni wọ́n ń lo àdá UTC. Ọ̀bẹ tí àwọn ọmọ olè kọ́kọ́ ń lò tẹ́lẹ̀ wọ́n máa ń pè ní jackknife. Ọ̀bẹ yẹn ó dàbí ẹni pé imported ni. Ó easy tí wọ́n bá tẹ̀ mọ́yàn lára wọ́n á parẹ́ sínú ẹ̀. Àwọn tó lè gbọ́ àwọn tó bá yé ni tí mò ń sọ yìí. Ogun tí à ń sọ bí ilé ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe àwọn ogun ti wà tipẹ́ ó ti dànjọ̀nù tó ń rìn gbòòrò ń sìn. Ibẹ̀ ni wọ́n ti fún mi ní owó tí wọ́n fi bullet gbé jáde lára save pé kí n lọ bá wọn pààrọ̀ ẹ̀. Ẹnìkan dẹ̀ wá ń lé wa torí pé fashion designer lè ṣù olórí burúkú gbáà ni ó mọ nǹkan design. Bí Ọlọ́run àánú ti ń bẹ èṣù ní design ayé wa fún wa. N tó ń ṣẹlẹ̀ tá a mọ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń rò pé gbogbo ń tá a rí tó dàbí ogun ní physical tí science ti mú wa ká má gbàgbọ́. Tí àwa tá a dẹ̀ tún jẹ́ aládùúà náà instead of ká kúkú face Ọlọ́run ní tòótọ́ àti àáfà àti wòlíì àti gbogbo àwọn oríṣiríṣi tọ́lọ́run fún ní ọgbọ́n ìjìnlẹ̀ àtàṣírí ohun ìkọ̀kọ̀. Ṣùgbọ́n kàkà ká mú ní ìbádà àwa ń fi nǹkan tẹ̀mí wé tara. A máa sọ pé a lè yanjú ẹ̀ ẹ má wọ́rì solution máa wà. Àwọn nǹkan kan wà tí a bá tètè mú pẹ̀lú agbára tó ju agbára ti ara lọ àti tẹ̀mí. Ká má gbélé orí pé ọ̀rọ̀ ọ̀tọ̀ lẹ̀sìn. Tó bá máa kó ẹlẹ́wọ̀n sìn, tó bá mú thug, tó bá mú olè, tó bá mú amúgbó, wọn ò ní mú pastor nìkan àbí ọmọ Christian. Ọmọ ìmáàmù mugbó, ọmọ pastor mugbó, wọ́n mu drug, ọmọ babaláwo mu. So nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí ayé gbogbo wa la gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ká wá bá ṣe máa kóra wa yọ wàhálà wa o torí àwọn ọmọ kéékèèké ló sọ ń pẹ́ pé kí n bá sọ̀rọ̀ kì í ṣọmọdé nìkan àtàgbà ní o kí gbogbo wa dìjọ dojúkọ ogun yìí kó tó dípò orílẹ̀-èdè wa jẹ́ mọ́ wa lọ́wọ́ torí orílẹ̀-èdè yìí kì í ṣe terrorist nìkan là ń rí kì í ṣe bandit nìkan ni ogun yìí ti wọnú ilé ẹnìkọ̀ọ̀kan àìtètè mú báyìí tí ó máa dà ó dàbí ìgbà tí wọ́n bá jókòó lórí keg of gunpowder tó máa explode ni ṣùgbọ́n mo gbà ládùúà orílẹ̀-èdè yìí ò ní bàjẹ́. Owó yẹn ìnákúnà ni ṣẹ́rí kò sí ẹni tí ó máa ń pààyàn lẹ́kún tó máa ń fẹ́ràn ìnáwó yẹn owó tọmọdé bá kọ́kọ́ rí àti pípàápàá èèyàn ò lè fi ẹkún gba owó kó fi ẹ̀rín náà gbẹ̀yìn
owó tí mo ná ìnákúnà ni mo ná bí ó ṣe ibi tó bá wọlé ibẹ̀ náà ló tún bá jáde. Mo ní ìyá kan, mo ní several girlfriends, mo ní girlfriends tó pọ̀, mo ní àwọn àlè àbí mi tiẹ̀ má rí gbà yẹn náà torí mo kéré gan, ọmọdé ni mí, so kò sí mo fẹ́ má rí. Màmá tí ìkan wá jẹ́ màmá nínú wọn, kì í ṣe pé màmá kékeré o, at least tí o bá ti bí ẹni tó jù mí lọ gan, ṣùgbọ́n wọ́n mọ̀ mí tọ́jú. Àwọn ìyá kan wà àdánwò àtòfò ni wọ́n, àní pàdé wọn. Màmá yẹn lóyún mi lè rántí ẹni tó mú mi lọ bá, ṣùgbọ́n ìdí ẹ̀yẹn gan-an bóyá ó wá lo nǹkan torí ìgbà yìí ló ṣe ń yé mi. Ayé tí mo ń gbọ́ pé àwọn èèyàn ń lọ fi ẹ́ńjìn pọ́ǹpù dì ń sìn ni mo ṣe wá ń ronú pé ìyá yìí ò pọ́ǹpù dì tiẹ̀ ṣùgbọ́n ó lè fi nǹkan máa para torí àwọn obìnrin máa ń lo nǹkan. Ẹnu iṣẹ́ ìránṣẹ́ gangan mo ti bá pàdé. Mo ń fa òye yẹn pé a gbọ́dọ̀ tí ọkùnrin bá fẹ́ ṣàṣeyọrí tó dáa láyé kó sá fóbìnrin púpọ̀, kó bẹ̀rù Ọlọ́run, kó má mo dẹ̀ tẹnu mọ́ tí èèyàn bá ní bí oyin ṣe dùn tó lòun fẹ́ mú òun ni ó pa. Oyin tó dùn tó dẹ̀ dáa tó jẹ́ pé oògùn nìyẹn tó bó ṣe dùn tó yẹn tí èèyàn bá mú jù ó máa ní problem. Téèyàn bá ní bí epo ṣe rí ló ń ṣe ni oyin ṣe kó sínú ẹ̀ ibẹ̀ ni yóò kù sí. Ọ̀pọ̀lọpọ̀ ti bá ibi tó bá wá sáyé ó ti bá bẹ̀ padà nítorí àìkíyèsára lórí ọ̀rọ̀ obìnrin. Màmá yẹn jẹ́ màmá tó jẹ́ pé òun ló máa ń gbowó yẹn lọ́wọ́ mi. Kì í ṣe pé ó máa fi kò mi lè sọ pé lóògùn mi dẹ̀ lè sọ bóyá kò lóògùn bẹ́ẹ̀ tó máa sọ fún mi pé owó yìí ò lè kó dání, ó ní ìdíkà bẹ́ẹ̀ ṣe nǹkan. Ó ní òun dẹ̀ ń kọ́lé kan lọ́wọ́, ṣé kò ń kúkú bẹ́ẹ̀ ọ̀nà ọkọ̀ kan síbẹ̀. Mo wá ní kí ló fẹ́ kọ́ fún mi fún at this time, mi sì máa ṣiṣẹ́ tèmi ṣé mo ṣe ń wà ní school. Jẹ́ kí n bẹ́ẹ̀ kọ́ kí wọ́n máa gbádùn ẹ̀ àti àwọn family ẹ̀. So owó yẹn tí n bá ti rí owó báyìí ní tó máa kọ́ wùn mí torí ibi tí ìyá yẹn ń gbé mi lé tí n bá ti gun orí òkè yẹn, orí òkè òfò àtàdánwò ni. Kì í ṣòkè kékeré, mo rí ìdí oríṣiríṣi rí láyé. Mo dẹ̀ ń tẹnu fún gbogbo ìṣẹ̀dá ènìyàn tó ń gbóhùn mi tó jọ́kùnrin tó fẹ́ ṣoríire láyé, sá fún obìnrin. Obìnrin tó dá wà, abiyamọ wà, olùrànlọ́wọ́ wà, aya rere wà. Ṣùgbọ́n èyí tó bá ti rí pé láì jẹ́ pé o rí o ò lè sùn, láì jẹ́ pé o rí o ò lè náwó, o ti ṣàgbákò. Tètè wá ọ̀nà àbáyọ. Èmi dúpẹ́ pé lénìí yìí I can thank God for my life. I have children, I have wife. So n tí mo mọ̀ nípa ayá yẹn ni pé mi ì mọ ohun tó lò sí di yẹn. Kì í ṣe pé pọ́ǹpù dì. Màmá yẹn tóbi. Area kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ló dá dúró. Ó wá ní àwọn ìlẹ̀kẹ̀ kì í ṣe ńlá. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń like ẹ̀ṣọ́ ara, ẹ like tattoo, ẹ fẹ́ rí bí kinní kan ṣe rí. Gbogbo ohun tó wà lágọ̀ọ́ ara tó máa ń mú kéèyàn ṣẹ́jú wàò. Ẹkún alẹ́ ni. Téèyàn bá lọ béèrè lọ́wọ́ àwọn tó ń ṣíwájú tó ń ti lówó rí, tó ń bá sọ fún yàn pé àdánwò tó pa àwọn ní obìnrin. Torí pé n tí Ọlọ́run tú láṣìírí fún mi ni pé bó ti hùn kóbìnrin fáìn tó, nǹkan kan wà tó ń ṣe fóbìnrin tó ń ṣe fọkùnrin. Pé òun dẹ̀ ni Ọlọ́run. Pé ṣafẹ́ mọ̀ ju òun lọ ni. Pé kí ló ń mú kí obìnrin sun ẹ̀jẹ̀ tọkùnrin ò sun ẹ̀jẹ̀. Ebi tọkùnrin náà bá jẹjẹkújẹ tó jẹjẹdíjẹdíjẹ bóun náà á ya ẹ̀jẹ̀. Tó bá ipá lọ́n fẹ́ kó ní kálukú máa ṣe nǹkan oṣù bá dé kó ọkùnrin náà máa ṣe nǹkan oṣù. Ṣùgbọ́n obìnrin kan ló ń sun ẹ̀jẹ̀. Má jẹun burúkú ni ibi tá à ń kí nǹkan bọ̀. Tí mo rí lára màmá yẹn ni nígbà tó yé mi ṣí tí mo wá mọ Ọlọ́run tí mo dẹ̀ ń rí obìnrin pọ̀ oríṣiríṣi ló pọ̀. Téèyàn bá dẹ̀ tún fẹ́ ṣe àṣeyọrí láyé tí ó máa rí olóore tó dáa jù téèyàn lè bá pàdé táyé ẹ̀ fi lè dáa òun ni obìnrin.
torí afẹ́fẹ́ ni obìnrin, iná ni ọkùnrin. Afẹ́fẹ́ obìnrin ló máa fẹ́ iná ọkùnrin jù, ṣùgbọ́n kì í ṣe pé kí ọmọ rí gbá wa lọ gbé ìyá odó lérí. Mi ì mọ̀ bóyá Yorùbá yẹn yé yín, mi ì ní parí ẹ̀jú bẹ̀ yẹn lọ. Ẹ ṣé. Wọ́n gbé owó lé mi lọ́wọ́ 10,000, wọ́n ní kí n lọ ṣẹ́. Owó tá yẹ kí n lọ ṣẹ́, mo gbé lọ sílé. Lóòótọ́ ẹnìkan wà nínú ilé wa tó ń ṣẹ́ owó, tó ń ṣiṣẹ́ ní bank. Ìyẹn ló help mi. Ìgbà tó ń dẹ̀ dán, ó yọ 3,000, ó fún mi ní 7. Mo dẹ̀ gbé padà wá. Tọ́ ń bá dárúkọ £7 sí, mi mọ ìta lè fi wí. Lénìí kan kéèyàn kan mú ọmọ secondary school kan kó kó 700,000 lé lọ́wọ́. Bẹ́rù tí ẹ bà mí gbà mí ní lọ kó gbó. Ebi mi náà bẹ̀rẹ̀ sí ná ni. Mo dẹ̀ tún wá ní mo wà fortunate, mo ní school master kan, ọ̀gá mi. Ó ní football team manager wa. Òun náà tún ní house master wa. Nígbà yẹn. Òun ni mo lọ bá. Torí kò síbi tí mo fẹ́ tọ́jú owó yẹn sí nínú hostel. Mi kó wálé. Torí ẹ̀ ń tẹnu mọ́ pé báwo ni màmá ò ṣe mọ̀. Most of the incident tó ń ṣẹlẹ̀ sí mi, school ló ti ń ṣẹlẹ̀. School ni mo máa ti lọ, tí n bá wálé holiday ọ̀tọ̀, máa wálé wá ra gbó kí n tó padà sí school. Tí n bá ti ra gbó ọ̀sẹ̀ kan, mo lè ra gbó ọ̀sẹ̀ méjì, mo lè ra gbó ọ̀sẹ̀ kan. So tí n bá ti wá tí ọ̀gá tó wá jẹ́ house master yìí ni mo wá kó kinní yẹn fún. Ọ̀gá yìí rẹ̀ rí, kò mú gbó, ṣùgbọ́n ẹ mú lẹ̀wù ní bàbá. Ó lè mú ọtí débi wípé bó ṣe sọ pé èyí tó mú yẹn ò dáa, ọtí ni. Òun ló introduce mi sí stout lager beer àbí star lager beer. Ó lọ ra àwọn lálẹ́ ìgbà tá a dé orí school, ibi tá a ti ń gbá football field, tá a ti ń lo èmi ní goalkeeper school wa. Mọ́tò Volks burúkú kan báyìí tó ń lò ló fi kó carton 3. Ó wá jókòó lé, ó ní kí n máa wò wọ́n, lòun á parí carton 3. Ọ̀gá dẹ̀ parí 3. Ó jókòó lórí carton 3. So èyí tó bá ti mú carton kọ̀tán á gbé jùlẹ̀, ó lè go fìfo nínú carton. Ó jókòó lékejì, ó gbé jùlẹ̀, ó wá kó ẹyọ kan. Ìgbà tọ́gá máa ṣe tán, lọ̀gá bá sùn sórí football field. Ṣé pé ayé ìgbà yẹn kì í ṣe àwọn stubborn grass yẹn ló máa ń wà lórí football field. Àwọn Bahama, àwọn grass tí ó jẹ́ pé tẹ́ bá gbá bọ́ọ̀lù lórí ẹ̀ ní court. Bọ́gà ṣe sùn lórí football field nìyẹn, ibẹ̀ ló sùn mọ́jú. Èmi ò bá mú o, torí mi nígbò tèmi lọ́wọ́. Orí field láti mú kí atẹ́gùn ẹ̀ àtòórùn ẹ̀ kó má bàa rùn wọnú dormitory hostel. Báyé wá ṣe bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So ọ̀gá ni mi àti ẹ̀ máa ń pálí, ọwọ́ ẹ̀ lówó mi máa ń wà. Tí n bá fẹ́ ra gbó tí mi bá lè lọ, tá bá ní exam, ọ̀gá gan ló ń lọ bá mi ra gbó. Kí ló fẹ́ béèrè fún? Gbà tó ti mọ̀ pé gbà tó pẹ́ ló mọ̀, toró ń bá mi lọ gbà tó yá. Ó ń lọ bá mi ra gbó, ó ń lọ bá mi bá wọn. Àwọn group kọ̀ ṣe mọ̀ pé joint is a place where different ọlọ́pàá máa wá. But group ibi tá a ti máa ń mu gbó is a joint. Joint is a place of meeting for shades of people. Ẹni tó mu gbó, ẹni tó wá ra gbó, ẹni tó wá ṣe fàájì ń bẹ, ẹni tó wá oríṣiríṣi, kì í ṣe olè ní gbogbo wọn. But àwa tá a wà nínú real robbery gang, a ní bá ṣe meet tí mi lè sọ lórí afẹ́fẹ́. Àwọn bíi Dr. Ìṣọ̀lá Oyènúsì, àwọn tá a bá, mo bá wọn bẹ̀ ni. Kì í ṣe pé wọ́n pè mí, mo sọ fún yín pé wọn ò gbà mí láàyè. Dr. Ìṣọ̀lá Oyènúsì kọ́ ni olórí. Oyènúsì is just unfortunate, wọ́n fi ń pè ní doctor. Doctor of what? Mechanic ni. Doctor of as a mechanic náà ṣe ń pè ní doctor of motors. Ṣùgbọ́n gbà tí journalism máa gbé kìíní ẹ̀ jáde, òun gan kọ́ ẹ̀gbọ́n Oyènúsì ló ń digunjalè.
ìgbà tí wọ́n fẹ́ arrest ọmọ Ọ̀làjẹ ni Ìlàjẹ tí odò, ìgbà tí wọ́n àwọn journalist táwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ arrest Oyènúsì, tí wọ́n fẹ́ arrest ẹ̀gbọ́n ẹ̀ tó jólè, tí wọ́n wá lọ sílùú wọn ni ó ti escape, àbúrò ẹ̀ wọ́n ká mọ́lé. Ìgbà tábúrò máa sá jáde etí omi níbẹ̀, bíbẹ́ tó bẹ́ báyìí wọ́n yìnbọn fún, ìbọn tó bá lẹ́sẹ̀ ló jẹ́ kí Oyènúsì máa fi ẹsẹ̀ kan ṣoṣo kó máa fi ṣe, torí Oyènúsì ẹsẹ̀ ò pé méjì, kì í ṣe pé wọ́n ti gé o, but ó ń lip, ó ń tiro. Ìgbà tó treat ara ẹ̀ tán, torí bọ́n ṣe yìnbọn yẹn fún tó máa wẹ̀já síta lọ́hùn, wọ́n mú mímú tó ń mú tó ń gbé lọ sí station tó ń ṣe tó ń mọ̀, ó escape kúrò ní police station. Bó ṣe gba oró bí Oyènúsì ṣe di adigunjalè nìyẹn, òun ń ṣe amúrọ̀bà. In fact Oyènúsì ò kì í mu gbó, Oyènúsì kì í mu ògógóró, kì í mu nǹkankan, but is the most dangerous amúrọ̀bà. Òun ló ṣe di doctor. Àwọn Adé Ìjẹ̀bú wà ń bẹ̀, àwọn Lásìsì Ajíbádé, àwọn Básítà sugar cane factory robbery tí wọ́n mú, àwọn tíìmù yẹn ni àwọn tó formulate the old Western region robbery. Wọ́n sentence mi under Ọ̀yọ́ state, under kìíní case to the Western Armed Robbery Tribunal under Justice Olúfẹ́mi Ọdúnlámì, ló sentence mi under Western region. So kì í ṣe pé bóyá kì í ṣe gbogbo ń tẹ̀ ń sọ ń sìn ó ti yàtọ̀, torí wọ́n ti pín state. Ìgbà region, I'm telling you, ìgbà region wọ́n arrest. So àwọn bàbá yẹn ni mò ń sọ, gbogbo àwọn tí mò ń dárúkọ yẹn, àwọn bàbá tí wọ́n ti pẹ́ ṣàṣà lọ́mọ, àwọn tí a bá máa dárúkọ àwọn tí mo lè fi wélé kò ń bí, àwọn bíi Mighty Joe, àwọn ọmọ pupa, àwọn Èjìgbádéró. Mighty Joe kì í ṣàmúrọ̀bà, but àtàgbò ni, òun ló ń tagbó nídìí òru. Ọmọ pupa ló ní Mushin. So gang yẹn oníkálùkù ló ní area gang tiẹ̀, but àwọn kan máa ń wá sọ́dọ̀ wọn tí wọ́n jẹ́ aláyé tí wọ́n ń ṣe amúrọ̀bà, tí wọ́n dẹ̀ kì í ṣe àmúgbó, tó jẹ́ pé wọ́n máa ń wá business wá, wọ́n fẹ́ lo àmúgbó, wọ́n fẹ́ lo amúrọ̀bà, wọ́n fẹ́ lo àwọn èèyàn tí wọ́n jẹ́ alágbára fún operation tiwọn, tàbí wọ́n fẹ́ ṣe assassination, tàbí wọ́n fẹ́ kíní yẹn is chains of crime ló ń wà ní joint. Ọ̀rọ̀ mi lè má yé yín, bẹ̀tọ̀ Ọlọ́run á jẹ́ kó yé àwọn tó yẹ kó yé. Wọ́n rí mi bí ọmọdé, ó ní òjé kí wọ́n jẹ́ kí n tètè bá wọn lọ sí operations. Wọ́n ò jẹ́ kí n tètè bá wọn lọ sí operation rí. Kò sí nǹkan kan tí mò ń ṣe ju wípé mò ń wá mugbó mi. Àwọn náà fi mí sílẹ̀ pé nígbà tí ọmọ bá tọ́kọ́ ní á lọ́kọ́, nígbà tí ọmọ bá tàdá ní tó bá pò lè ló fẹ́ jà. Because àánú mi ṣe wọ́n, they continue to insist pé kí n lọ kàwé. Ṣùgbọ́n mo sọ nǹkan kan pé tí ìgò oyin bá wà ńlẹ̀ tàbí ìgò epo pupa, èèrà fẹ́ wọnú oyin kó lè mú toró dùn. Gbogbo àwọn ọmọ tẹ́ ń rí ń sìn tí wọ́n fẹ́ di yahoo, mo fẹ́ di kinní ńlá, mo máa digbá, orúkọ mi máa káàkiri, I want to be a celebrity. Ìbànújẹ́ ńlá ni o, torí tó fẹ́ dà tí kìí ṣe àyànmọ́ ẹ pẹ̀lú ìpè Ọlọ́run àti àánú Olódùmarè àti hard work. Àwọn èèyàn tó kàwé tí wọ́n di ńlá wà náà, tí wọ́n ka ìwé, tí wọ́n di ọ̀gá ológun, tí wọ́n di ọ̀gá ọlọ́pàá, tí wọ́n di oníṣẹ́ ọwọ́, tí wọ́n di oníṣòwò, tí wọ́n dẹ̀ mú nǹkan míì mọ́. There are many. Gbogbo wọn orúkọ burúkú náà kàn wá fún everybody, tí gbogbo Nàìjíríà wá dàbí ẹni pé tí wọ́n bá ti rí wa ní orílẹ̀-èdè àgbáyé, wọ́n á rí pé criminal everybody. Gbogbo Nàìjíríà kọ́ ni criminal now. Decent people are there, but as we have those decent people, we have the bad eggs. Ìyẹn lèmi ń pe àkíyèsí Nàìjíríà sí pé kí àwọn èèyàn tí wọ́n bá lóye
àwọn àgbààgbà wa díẹ̀díẹ̀ nínú gbogbo àwọn tó bá ń dárúkọ àwọn àgbààgbà Nàìjíríà lẹ́ni ibi náà ti wá dọ̀kan nu wọn báyìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Èèyàn ló rò pé ó máa bàjẹ́ fún mi, Ọlọ́run dẹ̀ wá tún ṣe. Ọlọ́run wa tó bá pé orílẹ̀-èdè ibòmíì ni wọ́n á ti pẹ̀rù àwa èmi mọ àwọn tó ń good tó ń jáde lẹ́wọ̀n tí wọ́n tiẹ̀ ní fẹ́ gbọ́rọ̀ gbẹ̀ wọn ẹ̀ tiẹ̀ lè bá wọn sọ̀rọ̀ ẹlòmíì ò tiẹ̀ gbọ́ ẹ̀wọ̀n no bishop don't tell anybody o. Àdé ń pàdé àdé ṣe meeting a ní prison ex-convict association bẹ́ẹ̀ torí pé federal government ti fún èmi ní presidential pardon removing my name from the stigma of imprisonment. Today, I am as free as any other citizen. Ó wà lọ́wọ́ mi ń bí by in office mi ń bí. I will show you the yes given to me by the federal government. Tán fi yọ mí kúrò láàrin wọn. Ìdígunjalè wọn kì í múyàn lọ. Ìdígunjalè ó máa wá sáyé láàrin gúrùpù yín. Iye ẹ̀yin tẹ́ bá dìjọ jẹ́ irọ́. Iye ẹ̀yin tẹ́ bá dìjọ jẹ́ tẹ̀dìjọ ń rìn. Àwọn tó close mọ́. Àwọn náà máa introduce business tó bá wà lọ́wọ́ wọn. Mo dárúkọ àwọn operations kan lẹ́ẹ̀kan. Mo ní Basita sugarcane robbery. Àwọn kan náà mú sugarcane robbery factory wá. Kano mo dárúkọ Kano níbi tí kí lorúkọ ẹ̀ ń jẹ́ Afẹ́fẹ́ tó ti ṣe operation àkọ́kọ́ òun the first armed robber in Nigeria to operate ní Kano and he was sentenced to double life imprisonment. Wọ́n jù sẹ́wọ̀n ó ṣe bàbá mi ni kì í ṣe bàbá gidi o bàbá wèrè ni o ṣùgbọ́n ẹ̀gbọ́n ni ọ̀gá ni bẹ́ẹ̀ lẹ́ni ó ti dánmọ́ mi tóró máa ń sọ fún mi pé gbàdúrà fún mi kọ́ lọ́n yọ mí òun náà jalè mọ́ òun náà mú gbó mọ́ ṣùgbọ́n kò rọ́wọ́ mú mọ́ torí iṣẹ́ wo la tèmi bá sọ pé mi ti ń dàgbà ẹ wá wo Afẹ́fẹ́ ẹ wo ọjọ́ orí ẹ̀ tí n bá fẹ́ ṣe nǹkan kan sìn èmi ni màá ránṣẹ́ pé ó dàbí bàbá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ni gọ́ọ̀mẹ̀ntì ló mú wá sọ́dọ̀ mi ń bí báyìí náà lẹ́yìn 29 years imprisonment igbó ló dẹ̀ ń ta wọ́n dẹ̀ ní kí n bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ ọdún kọkànlá tó ti wà lọ́dọ̀ mi ń bí báyìí ni èmi mo fún yàrá tó ń gbé ń bí èmi kò sí pé gọ́ọ̀mẹ̀ntì yẹn ò padà wá kán béèrè lọ́wọ́ mi wípé ẹjọ́ báwo lẹ ṣe ayé bàbá yìí sí àdẹ gbọ́dọ̀ wọ́n dẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ àwọn rehab center kan wà lẹ́kọ̀ọ́ yìí tí kì í ṣe bọ́ ṣe gbọ́dọ̀ ṣe ni wọ́n ń ṣe yẹn kì í ṣe yàrá kówèrè ní ibi tí rehab center bá gbọ́dọ̀ wà èmi àti ọba Tẹ́jú Oṣó ti lọ sí Brixton prison ní London rí a ti lọ sí àwọn prisons ní London láti lọ wo báwo náà ṣe ń ṣe ọgbà ẹ̀wọ̀n báwo náà ṣe ń ṣe àwọn ẹlẹ́wọ̀n báwo la ṣe lè ṣe ayé wọn tán fi lè padà bọ́ sínú ipò àwọn tán digunjalè wọ́n ti affect àwọn ayé kan tó jẹ́ pé àwọn yẹn náà jáyé ayé wọn jára ọ̀run mọ́ torí ẹni tán rọ́ọ̀bù bóyá the last thing tó lè fi ṣeré láyé náà gbà lọ́wọ́ ẹ̀ tán sọ sínú ìbànújẹ́ ayé ní ọ̀hún gọ́ọ̀mẹ̀ntì máa ṣètò bí wọ́n ṣe máa rí owó tó wọ́n gbà lọ́wọ́ ẹni tí wọ́n palẹ́kún yẹn tí ò bá ti kú mi mọ̀ bóyá gbọ́ wọ́n wá bí wọ́n ṣe rí owó yẹn láti lè mú kí onítọ̀hún yẹn kó tún lè dìde ṣiṣẹ́ padà torí he is a victim. 2 wọ́n á tún wá bá a ṣe lè rehabilitate reform reintegrate and resettle ẹni tó ti lọ sẹ́wọ̀n rí kó náà lè padà di èèyàn so ẹni tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́ bá ní ẹ ti ju èèyàn sẹ́wọ̀n tó gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ti bá yé ẹlòmíì jẹ́ náà torí gbogbo ohun tó lè fi ṣe rere láyé so gbogbo sẹ́ẹ̀tì yẹn la fẹ́ gbé wá sí Nàìjíríà òun lèmi àti ọba Tẹ́jú Oṣó àti Ifáfẹ́ Babalọ́lá bàbá Ọbásanjọ́ tí mo pe gbogbo àwọn bàbá èmi mo lọ bá wọn kì í ṣe àwọn náà wá bá mi èmi mo wá wọn lọ ni mo lọ béèrè pé bàbá ibi tẹ́ dé láyé yẹn lo ayé yín fún àwọn tó wà lẹ́yìn wo bẹ́ẹ̀ náà ṣe jáde mi lé nǹkan tara mi tí n bá lé nǹkan tara kì í ṣe irú bíbá ilẹ̀ máa bá mi ilé tí mo kọ́ bíbá mo kọ́ torí káwọn ẹ̀ tán jáde lẹ́wọ̀n kán lè rí bí máa wà pẹ̀lú mi kí n lè tó ayé wọn ṣe màá ti ṣe nǹkan tó yẹ pé
no tẹ bá rí owó mọ́tò tẹ máa rí gbogbo tẹ torí táwọn èèyàn fi ń entice àwọn ọmọ yẹn nìyẹn tó fi ń dolè náà bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ yẹn kàn rí pé working hard ìyẹn la ṣe ń dá rehabilitation center sílẹ̀ pé ok rehabilitation center tiwa kì í ṣe pé ẹ fẹ́ lọ gba 400,000 a fẹ́ mú igbó kúrò lára ẹ bọ́ọ̀lù ẹ fẹ́ mú kúrò drug wo lẹ fẹ́ fún tẹ fẹ́ fi fọ igbó kúrò nù àgọ́ ara ẹ tẹ fẹ́ fi fọ tramadol kúrò nù àgọ́ ara ẹ tẹ fẹ́ fi fọ codeine kúrò nù ara ẹ ṣùgbọ́n a lè tún ayé èèyàn ṣe nígbà tó bá rí ìwọ náà tó mọ̀ pé lóòótọ́ wèrè tó ṣe ẹ́ ló ń ṣe òun tí ẹ́ dẹ̀ sàn tí ọmọ ilé tó lè wojú mi báyìí tó dẹ̀ lè gbọ́ pé mo gbé èdè òun àjọmọ̀ èdè ọ̀tọ̀ ló dé ọgbà ẹ̀wọ̀n náà ọ̀tọ̀ ni wọ́n ṣe ń jẹun lẹ́wọ̀n wọ́n ní ẹni tó bá ṣẹ̀wọ̀n Ìbàdàn ló lè bọ Ṣàngó lọ́wọ́ Agodi-Ìṣòro lọ Agodi-Ìṣòro lọ wéré lọ́gbà ẹ̀wọ̀n Agodi olórí burúkú ẹ̀wọ̀n ni àwọn ẹ̀wọ̀n gidi tán pè lẹ́wọ̀n Sufi nìyẹn ààrẹ náà ló ń gbọ́ yẹn ó gbọ́n tí mo sọ tán sìn nítorí gbọ́n sìn ṣé wàá jọ ta gbolé kò í ṣe tinú ilé èdè nìyẹn náà ẹni bá ṣọ̀wọ́n nìbàdàn ló lè bọ Ṣàngó lọ́wọ́ Agodi-Ìṣòro lọ Ṣàngó wo ló wà Ìbàdàn tí ìbá ṣe pé wàhálà wà nù ọgbẹ̀ wọn bẹ́ẹ̀ wọ́n ń pe ọbẹ̀ kan ní pàdé mi ń gùn wọ́ ẹlẹ́wọ̀n ló mọ̀ túmọ̀ ẹ̀ àwọn èdè nìyẹn tán bá gbé oúnjẹ síwájú ẹlẹ́wọ̀n báyìí tó bá lóun fẹ́ jẹun tó tiẹ̀ bá bọ́nú omi ọbẹ̀ tó bá ti ń rùn báyìí ọbẹ̀ yẹn á ti dé bí kó kẹ́wàá tó dẹnu wèrè omi ọbẹ̀ tí ẹlẹ́wọ̀n sè so gbogbo nǹkan yẹn làwa lè fi bára wa sọ̀rọ̀ àwọn ọ̀gá tán wà lámì tán lọ sọ́lọ́pàá tán dẹ̀ ti ṣẹ̀wọ̀n rí náà dẹ̀ wà tí mo sọ yóò jẹ́ ní ìsìn wọn náà tó yé wọn táwọn náà ti mọ̀ pé ẹ̀wọ̀n làwọn náà ti jáde ṣùgbọ́n ṣé gbogbo wọn dá sọ̀rọ̀ wa mọ́ báyìí kò sẹ́ni tó ń dá sọ̀rọ̀ ẹlẹ́wọ̀n tí gbogbo wọn bá ti jáde lẹ́wọ̀n wọ́n gbàgbé wọn nìyẹn. I need a complete and holistic rehabilitation center manned by an experienced principal who has the knowledge, who knows the language, who knows the terrain. Not only me, I have a team of people. Today, by the grace of God, pẹ̀lú gbogbo ìrìn tí mo rìn láyé, owó tó yẹ kí n fi ṣe nǹkan rere fún ara mi tàbí kí n fi tọ́jú ìdílé mi àbí kí n máa ṣe, mo ti fi raise up 15 professionals and experts from Texas, Houston, Texas, in America. They work in the prison. They are prison officers. Some of them have spent 25 years, 27 years. They are Nigerian citizens. Some are from Kenya, some are from Cameroon. They're professional prison. They know what it takes to rehabilitate. And they are volunteers. They want to work with me. Nǹkan need ni láti sowọ́sowọ́pọ̀. Àwọn Igbo wà lára wọn, Yorùbá wà lára wọn, ọmọ Cameroon wà lára wọn, ọmọ Kenya wà, ọmọ Ethiopia wà. Mo ti kó wọn jọ. Mo ti kọ sílẹ̀, mo ti send ẹ̀ sí president, mo ti send ẹ̀ sí controller general of prison, mo ti send ẹ̀ sí minister of interior, Rauf Arẹ́gbẹ́ṣọlá, because mo believe pé ó lè ṣe àwọn nǹkan yìí. Àsìkò tiẹ̀ ló yẹ kí nǹkan ṣe ṣe. Rauf Arẹ́gbẹ́ṣọlá ó ní knowledge láti ṣerú ẹ̀. Téèyàn bá dẹ̀ ṣe ni wọ́n máa mọ̀ mọ̀. Tí nǹkan ò bá dẹ̀ ṣe èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan. Nǹkan méjì nìyàn fi ń gbáyé. Nínú kó o ṣe èèyàn, nínú kí nǹkan ṣe ẹ́ tàbí kí wọ́n ṣe nǹkan. Mo ti digunjalè. Mi ò purọ́ pé mo digunjalè. Honestly, most of the things tí mo rántí àánú ni mo rí gbà. Níwájú Ọlọ́run mi ìtàn ẹ́. Mélòó ni mo fẹ́ mọ̀? Torí kíní yìí kì í ṣe iṣẹ́ ọ́fíìsì kábà ní rẹ́kọ̀dù wa. Torí nítorí máa kọ́ fi ṣe training ní bíi jágbà. Ẹ jáde lọ. Ẹ kọ́kọ́ lé àwọn èèyàn kan kiri ń gbòòrò. Kẹ gba báàgì ọwọ́ wọn. Robbery lẹ́yìn máa pè é. It's not robbery. Ìyẹn là ń pè ní jágbà. Gbà lọ́wọ́ ẹ̀. Lójú títí ń gbòòrò lágbolé area yín. Àní Nàìjíríà má sọ̀rọ̀ l'Íbàdàn nìkan ń localize the story yẹn sí Ìbàdàn nìyẹn. Ìbàdàn nìkan kọ́ mo ti operate. Òun ni mo ṣe ń sọ pé mi ìfẹ́ máa la because you don't need to know the area.
o ní èmi gan honestly èmi gangan ò lè rántí mi ìtàn yín o Jésù rí ọkàn mi I will never tell lies mi lè rántí it's so many mo ti rántí pé so many type of operations ni mo ti lọ níwájú Ọlọ́run but I can't remember word for word àwọn tí mo lè remember bíi robbery ní bank tó ṣẹlẹ̀ but wọ́n sọ particular one tí mo fi bẹ̀rẹ̀ how do I know that oh ní ìmọ̀ bóyá o get me tó bá pé o sọ pé àwọn robbery pé àwọn wo ni robberies tó bá pé free robbery màá sọ fún ẹ pé mo rántí ìgbà kan o tá a lọ sí robbery kan nìbàdàn tí ibi tá a ti fẹ́ wọnú báǹkì yẹn àwọn ètò wà spectacular tí mo lè rántí tí nǹkan táwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ jábà mi àwọn yẹn ló lè unique ṣùgbọ́n àwọn ètò jẹ́ pé general robbery ṣé ìta mú obìnrin tí wọ́n ṣí àwọ̀ orí ẹ̀ ni mo fẹ́ rántí ni robbery náà dẹ̀ ni so robbery ní oríṣiríṣi bó ṣe ń bi mí yẹn èyí tí mo lè rántí a lọ sí bank kan nìbàdàn bank tá a lọ yẹn was so bad that a ti gba owó ní kanta àti àwọn kan wà nù wa iṣẹ́ tí wọ́n ní pé kán gbé bag dání tábà ti wọ operation room tábà ti wọ banking hall ká kọ́kọ́ gba owó torí ó lè ṣòro ṣe láti rob láti rí owó gbé láti inú strong room target gbogbo robbery operation lásìkò tiwa yẹn nìyẹn to enter the strong room but before you go into the strong room you first kọ́kọ́ gba gbogbo ohun tó bá wà gbogbo ẹni tó wá sí èlò náà dẹ̀ ni wọ́n ń kó dání ẹlòmíì gangan nǹkan tó fi ń ṣe nǹkan oṣù àti ibi tọ́mọ ẹ tọ̀ sí ló máa kó sínú báàgì pọ̀ mọ́ oríṣiríṣi rádaràda àdẹ̀lẹ̀ máa sọ pé ó yá ìwọ èlò ló wà láwọ̀ ẹ̀ mú wa rárá tábà kọ́kọ́ wọnú bank àkọ́kọ́ gbogbo ẹni tó wà lórí ìdúró ẹlòmíì tó bá tẹ̀ ti rí ìbọn lásán ẹ̀mí ẹ̀ ti sá lọ bó ṣe lóun dọ́kùnrin tó yẹn ẹ̀ẹ́kàn ṣàdédé rí pé gbogbo ṣòkòtò ẹ̀ ti tutù ni ó ti tọ̀ obìnrin míì náà kẹ̀dẹ̀ tí wọ́n bá ti ní ìyẹn ti kúnlẹ̀ á ti sùn ọkùnrin á sùn lé lórí so ẹ̀ṣẹ̀ láti máa wá bí tápò wọn wà kẹ́ máa já ẹ máa fàyà tàpòtàpò ní báàgì tẹ bá gbé ẹ máa so ẹni tó gbé báàgì dání ló máa rúdà sí àwọn operation kan nìyẹn tẹ bá gba gbogbo yẹn tán eléyà wa ti ṣe bẹ́ẹ̀ àti gba gbogbo owó tó wà ń bẹ yẹn tán wọ́n dẹ̀ ti sọ fún wa pé bank manager yẹn wà lókè a bá gun òkè lọ bá ẹni méjì ló gbé ìbọn tẹ̀lé mi bá a dẹ̀ ṣe dénú ọ́fíìsì ẹ̀ tó wò mí lókè báyìí mo ní where is the key torí cashier ti sọ fún wa ń sálẹ̀ pé ọwọ́ manager ní kọ́kọ́rọ́ strong room wa àdẹ̀mú náà dání abánikó dìde pé wọ́n dẹ̀ ti fún wa ní àwọn àfọ̀ṣẹ àwọn oògùn burúkú àwọn ọ̀rọ̀ tó jẹ́ kó tó bá ti jáde lẹ́nu tètè bá gbọ́ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ní bọ́ọ̀ làgùtàn wò manager máa wò bọ́ọ̀ dídé ló bá ní lórúkọ Jésù kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù ẹni tó gbé ìbọn dání lẹ́gbẹ̀ẹ́ mi nìyẹn bá dorí ìbọn kodò ló bá ń wò òun ló ń wò bọ́ lẹ́nì kejì náà ń wò pé lórúkọ Jésù kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ máa wá ní òun kọ́ lòun arrest wa o pé ṣáàmọ̀nà tá a gbá wọlé bóyá eré lẹ́sẹ̀ wa mo fi Ọlọ́run ṣẹ̀rí mi tí àti ìbárú ẹ̀ pàdé lọ operation kankan rí tí wèrè tó gbébọn àkọ́kọ́ kọ́kọ́ bẹ́ síta tí kejì tẹ̀lé ṣé mi nìkan ni kí wá tún dúró tó rà àwọn tó gbé dání tó fi sọ pé lórúkọ Jésù kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ìgbà tá a máa dé hall àwọn olórí burúkú tó yẹ tán ti gba gbogbo owó jọ sínú àpò àwọn tí wọ́n dẹ̀ ti ṣépè fún àwọn télọ̀ ló máa ń ránṣọ àpò burúkú táwọn olè ń lò yẹn wọ́n mọ̀ ọ̀ràn gan bọ́n gbé èèyàn méjì jù sínú àpò yẹn àárùdé ta àwọn méjèèjì tán ti gba gbogbo báàgì jọsà nígbà tá a máa dé ta bá wọn oníkálukú tún bẹ́ẹ̀ tẹ̀lé wa ni nígbà tán rí péré làwọn náà sábọ̀ kò sẹ́ni tó gbé báàgì mọ́tò tó yẹ ká máa gbé lọ a fi mọ́tò sílẹ̀ sójà tó fi mọ́tò gbé wá nígbà tí yẹn rí pé oníkálukú ń fi erége ṣé bó dẹ̀ yẹ kí wèrè gbé mọ́tò wá pàdé wá níwájú bóun náà tó ṣe paná mọ́tò tó bẹ́ dànù nìyẹn
I can never forget that robbery because it's the worst in my life. Ìgbà tóun náà tún máa wá jáde tán nu bank wàhálà bá dé. Ìyẹn tóun náà tún jáde kúrò ní mọ́tò ẹ̀ tó ń sá lọ. ID card di tiẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ ó gbàgbé ẹ̀ sínú mọ́tò. So